Ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ ńlẹ́ náà. Ǹjẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lára bàbá onígbìndé kan báyìí tí wọ́n ní ó fẹ́ yàwó mẹ́rin, tí ìyáálé rẹ̀ tó rè wú òkú ẹ̀, tó rè kó dà sórí ààtàn, tó gbé lọ Sango Cemetery níbi tán tí àwọn àjòjì tí ò nílé tí wọ́n máa ń sin án sí. Bí ti rí nu, bí wọ́n bá ní wọ́n pé bí ti rí wá bí ti rí nu. Ìwọ tó mọ̀ pé o fẹ́ ìyàwó tó jù kan lọ, tó wá torí pé kí ìyálé kó lè kínú ẹ̀ kó má ba bàjẹ́, tó wá gbé gbogbo àwọn yòókù tó gbé wọn lé ìyálé lọ́wọ́ tó ní kọ́mọ wùwà tó wù sí wọn. Ṣé ó ti torí ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀? Ìyálé òun kò torí ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ má gbàgbé pé bàbá yẹn Christian ni. The mentality wípé èmi nìkan ni mo ní 100% right to a particular ọkùnrin kò lè kúrò lọ́pọlọ obìnrin, especially Christian woman tí Jésù ó fi dé. So tó bá fẹ́ ìyàwó tó ti jù kan lọ, tó dẹ̀ ti mọ̀ nínú ẹ̀mí rẹ̀ pé ìyàwó tó fẹ́ jù kan lọ, má torí wípé kínú ìyálé má ba bàjẹ́ kó wá lọ mọ fún ìyálé ní 100% right kó wá mọ treat àwọn yòókù bí trash. That does not say that the ìyálé should forgive you. Tó bá ti believe pé o ṣeun nínú ọkàn rẹ̀. Òun ló dífá fún ìyá yẹn tó lọ wú òkú tán ti sin láti 2017 tó wá ṣẹ̀ṣẹ̀ lọ rèé wú tó lọ rèé dà sórí ààtàn ní 2024 tó lọ fẹ́ talé. Tẹ́ bá rí àlàyé tí ìyá kejì yẹn ṣàlàyé pé kò sẹ́ni kankan tó gbéná wojú ìyá, kò sẹ́ni kankan tó confront ìyá ń rí. Àìsí confrontation yẹn òun ló dífá fún right. Ẹ ti rí wípé gbogbo ìgbà tí ọkọ wọn gan wà láyé, ìyá ní ń pàṣẹ nínú ilé. Jábá ìní ìsìn. So ẹ mọ̀ tanra yín jẹ. Ìwọ tó bá ti mọ̀ pé oníyàwó mi tó sì mọ̀ wípé ìyálé ti mọ̀ tó sì ti fẹ́, tí ì ṣe wípé bóyá ṣe ló ń ṣe baby mama kiri. Ẹni abábálábà náà ń bàbá o, but make sure pé o strike balance. Má torí wípé bóyá kí ìyálé ó lè dáríjì ọ́ lọ wá ń fi ìyà jẹ ìyàwó. So orí ìyálé yẹn kò lè dáríjì ọ́ tí Jésù ó fi dé. Má tan rẹ̀, kò sí nǹkan tó lè ṣe. Kódà kó bẹ́ ìyàwó kékeré lórí kó wá gbórí yẹn kó gbé fún ìyálé kó ní kó fi máa jẹ pepper soup, kò lè torí ẹ̀ dáríjì ọ́. Àìmọye irú ẹ̀ táwa ti rí bí iṣẹ́ ìtànsí. Ọlọ́ọ̀bá ń gbọ́. Bàbá kan nu, one side ẹ̀ ti paralyze, so wọ́n yìí fún un lóúnjẹ. Tó náà sọ pé tán bá fún un lóúnjẹ, tó bá tó some hours tó ń jẹ yẹn bá digest, yóò lọ rè yàgbẹ́. Wọ́n sì fẹ́ gbé lọ toilet, so wọ́n máa fi bí pa. So yá báyìí ní ìsìn. Eventually kan nínú ọmọ wọn ní wọ́n ṣàlàyé fún mi wípé pé daddy dẹ́ ni ìyàwó mi o. Wípé torí ìyálé náà ṣe lé ìyàwó mi yẹn lọ. Kódà ó ní 2005 ni ẹni yẹn lọ pẹ̀lú ọmọ ọwọ́ ẹ̀ pé ó lóyún gan nígbà yẹn ó ṣẹ́yún yẹn ni. Nítorí ìyálé. Pé àti daddy àti ìyálé náà jọ lọ lé tí wọ́n gbà fún yẹn. Mo ní ṣé wọ́n fún yẹn lóyún ni? Ó ní wọ́n tọrọ rẹ̀ ni. Wọ́n tọrọ rẹ̀ ni, wọ́n lọ fẹ́ ni. Pé nígbà tí ìyàwó máa sunkún pé wọ́n fẹ́ yàwó, wọ́n ṣe gbàsàwò ni bàbá ti torí kínú ìyálé lè dùn náà lé yẹn lọ. Ọmọ ọwọ́ rẹ̀ nísìnyí yóò ti pé 19 years torí ó ní 2005 ni. Lé ní ṣé kó ó send photo rẹ̀ kémi ó bóun gbé sórí page ń wà. Mo ní ká lẹ̀ ń wá. Ṣé ìyálé ń wá àbọ̀mọ́? Ní ìsìn nígbà tí bàbá tó lé ìyàwó kékeré lọ tọmọtọmọ lọ́wọ́ tí ń tutù lọ yọyún second born nú ẹ̀. Ṣé ìyálé ti torí ẹ̀ nífẹ̀ẹ́? Ṣó ti torí ẹ̀ dáríjì? Tó bá ti fẹ́ ìyàwó kejì, ó tètè mọ̀ pé o tó gbangba sùn ló yẹ ni. All strike balance ni. Tó bá ṣe baby mama ni tó ọ̀dáná rẹ̀, ìyẹn ṣe ìyàwó. Ṣùgbọ́n ìyàwó tó fẹ́ ní sulọ́kà náà tó wá torí wípé kí ìyálé ó lè dáríjì ọ́, tó wá ń hùwà burúkú sí ìyàwó, wo ajá ló máa padà jẹ òkú ẹ̀ àtẹpọn ẹ̀yẹn ajá ló máa jẹ. Nítorí wípé ìyálé ò lè dáríjì ọ́ rárá. Àwọn Christian wife, first wife wọn ìdáríjì ọkọ wọn. Fàkátì mọ̀ ń sọ fún ọ̀hún. Tó bá ní girlfriend gan tí ìyálé ẹ bá ti mọ̀ pé o ní kúkú fẹ́ girlfriend, torí tó bá lé girlfriend ń lọ, ó padà jìyà pọ̀ fẹ́ yàwó kejì náà lọ́ọ́ jẹ. Mọ̀ tàn rẹ̀ o. Kò sẹ́ni tó wo show òun jọ náà tára rí òtútù. Ń bẹ lórí page mi. Jábá ìní ìsìn. Despite pé bàbá onígbìndé yẹn ó gbé àwọn ìyàwó mẹ́ta yòókù, ó gbé wọn lé ìyálé lọ́wọ́. Ṣé ìyálé òun ti torí ẹ̀ forgive ẹ̀? After tó kú ó fìyà jẹ lójú ayé, ó tún fìyà jòkú ẹ̀, ó tún fòkú ẹ̀ ráre. Bẹ́ẹ̀ ni. Ìwọ tó bá ti fẹ́ yàwó, tó mọ̀ pé ìyàwó tó fẹ́ ti jù kan lọ, tó wá ń fìyà jẹ nìkan torí ìkejì. Ìwọ náà máa jìyà. Bẹ́ẹ̀ ni, ìwà wèrè tí wọ́n ń hù tó kọ́ fi fẹ́ yàwó kejì wọn ò ní rántí mọ́. Jábá ìní ìsìn, wọn ò ní rántí mọ́ ńgbà yẹn. Ìwọ náà wọ́n wá sweet talk ẹ tí wọ́n bá ti yíwà padà. Bàbá èyí tí mo sọ tí mo ló ti ní stroke, apá kan ẹ̀ ti paralyze ní ìsìn. Ìsapá o, the whole side of the body látòkè délẹ̀ ló paralyze o. Ìyáhùn wọn lóore sọ fún girl yẹn ní ìrọ̀dùn ọ̀hún pé ìyàwó òun ti yíwà padà. Reason tóun fi fẹ́ ìyàwó òun ti change.
so òun ò fẹ́ dalé òun rú iná ló fi lé ìyá ń lọ ńgbà náà ọmọ tí ń bẹ lọ́rẹ̀ kò rí ọmọ ń da àárọ̀ yìí ìyáálé tí wọ́n wá torí ẹ̀ lè yàwó lọ ní ìsìn ní wá ń fìyà jíán ní náà lẹ́gba lórí ilẹ̀ gbọ́n ti ní stroke mo ní èyí tẹ́ wá ń gbà ìṣe fẹ́ bẹ́ẹ̀ ni àbẹ́ fẹ́ gbọmọ rẹ lọ́rẹ ọmọ àti ya 2005 tí ó ti dàgbà ọmọ nǹkan ó ti jọdún kan lọ́ngbà náà tó ní ẹni ọ̀pọ̀ ti lóyún lọ́mọ ìgbà náà ìwọ tó bá sì ń wo fídíò yìí tó bá mọ̀ pé wọ́n ni wọ́n ní pé ń wọ́ o tó bá ní ìsìn ẹ má máa tanra yín mọ́ ọkùnrin tó bá ti lè fẹ́ ìyàwó méjì wá strike balance ni balance òun ló máa strike tó bá ti fíù pé bóyá nítorí kí ìyálé mọ̀ bá àbánújẹ́ tó wá lọ gbà fún ìyálé ju ìyàwó lọ tó wá ń fi ìyàwó nulẹ̀ tó ń fi ìyàwó ṣẹrú ìyálé kò ní kí ìyálé dáríjì wọn lẹ́mìí ìdáríjì àwọn first wife yẹn bí ìyá ọ̀nà máa ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ajá ló máa padà dòkú ẹ lórí àtàn lórí pàlàjì sọ fún ìyá yẹn wípé ọlọ́run ló ní kán fẹ́ yàwó léyìn tán bá fẹ́ yàwó léyìn ni ẹ̀ bá fìyà jẹ wọ́n bàbá òun sì rè kì í ṣe ìyàwó méjì ló fẹ́ kì í ṣe mẹ́ta mọ́ ìyàwó mẹ́rin ló fẹ́ tó bá jẹ́ ìyàwó méjì ní ìsìn hàn níyàwó yẹn wá tójú bọ lé ni because that is the belief of a second wife wọ́n ní ilé ni wọ́n wá tójú bọ̀ second wife mi jìyà ju sánábọ̀n ìyàlẹ́ lòmíì jẹ yàbá ní ìsìn tó o bá ti fẹ́ ìyàwó méjì tètè rè kẹ́kọ̀ọ́ náà tán ìkànnù ọmọ ìyá nǹkan tán interview lágídígbò tẹ́ ẹ bá gbọ́ interview yẹn ó sọ wípé nígbà tí wọ́n ń wo program yẹn níbi iṣẹ́ tí gbogbo èèyàn ṣépè fún yahoo ó ní ọ̀sẹ̀ ń tọ́mọ̀ para àwọn ni só ti ń rùn ọlọ́run gbọ́ ó ní ọ̀sẹ̀ ń tọ́mọ̀ pé ara àwọn ni só ti ń rùn pọ́n jọ ń sọ̀rọ̀ sí ìyá nẹ ó náà sì mọ̀ pé òun mọ̀ ìyá ń rí pẹ̀lú gbogbo wà burúkú tí ìyá yẹn wù imagine bí ìyá wọn ó ṣe le tí ó burú bí ọ̀pá àrà ńgbà ayé bàbá wọn bí ti máa dífànù ọ̀pọ̀lọpọ̀ yín ṣẹ́yìn ò mọ̀ pé wàá bú tíyàwó yín wù tẹ́ fi fẹ́ yàwó léwu ẹ rò pé yóò ṣe ń jì nítorí pé ó ti rí competition lójú ó ṣe ń jì lójú ó gbé wáńgẹ́lì wọ̀ ọ́ fẹ́ lẹ́lẹ́ yọ́rọ́ lọ́nà kó tó fàbọ̀ bá díẹ̀ ẹ̀jẹ̀ sánábọ̀ bí ìyá ìmí inú yín yóò padà ní prostate cancer ni urinary tract catheter lẹ́ẹ̀fì mọ́ ọ̀tọ̀ ńgbà tẹ́ bá ní kidney breakdown tẹ́ lè tàn mọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ń hùwà ìwọ tó mọ̀ wípé níyàwó rẹ̀ ń hùwà bú tó lọ fẹ́ yàwó mi tó fẹ́ lè ṣé o ti mọ̀ tẹ́lẹ̀ wípé wà á bú ní wù ńgbà tó wá fẹ́ yàwó mi nísìn tó wá lé yàwó mi ń lọ tó níyàwó ìyálé rẹ̀ ti gbé wáńgẹ́lì wọ̀ ó ti yíwà padà ìwọ mọ̀ pé ìwà tó yí padà ọgbọ́n kó lè fìyà jẹ ọ́ ni ṣé o rò pé obìnrin máa lẹ́mìí ìdáríjì yẹn especially ẹni tó bá ti ní lọ́kàn pé òun ti ní certificate ó kó ẹ àjàjẹ́ tó tún mú lọ registry ayé ẹ máa ta ní gbẹ̀yìn ọlọ́run gbọ́ ayé àta wò ó sórí bàbá tán lọ wókù ẹ̀ sórí àtàn òun tó sì máa bẹ́tà ẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn tó bá ti mọ̀ pé oníyàwó tó jù kan lọ tó bá ti dáná rẹ̀ rí dáná rẹ̀ tó bá sì mọ̀ pé ò ní ìdí láti fẹ́ jẹ́jẹ́ ló ṣòfò ara gbogbo ẹ̀yin náà tẹ́ ń fẹ́ bò lẹ̀ fọkọ lọ́kọ tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n lọ fẹ́ yín tó sọ fún kó lọ dáná rẹ̀ èkó ọ̀rẹ́ ọ̀bọ̀kọ̀ ó iṣẹ́ ìyàwó àmọ̀ rí so ìgbé tí wọ́n wá tọrọ rẹ tí wọ́n kó su wá tí wọ́n dọ̀bálẹ̀ ìyàwó ni ọ́ tọ́ba yìí ní ẹ̀sìn nítòsí tí lọ́ tọrọ rẹ ìwòfo náà sì kó ìyàwó mọ̀jì ọ̀sẹ̀rú bó ṣẹrú ìyáálé jù bẹ́ẹ̀ lọ ìyáálé wọn padà fìyà jí ọ́ ni bá kú sọ́wọ́ ìyáálé ọmọ apájá wá jòkú ẹ̀ ni bẹ́ẹ̀ ni nígbà tí ìyá dàgbà tó bá ń tẹ́nu ọmọ rí ọ̀ka ó ní ọmọ 54 years ọkùnrin 54 tó ń gan ti di grandpa ẹnu ọmọ òkà ìyá ebi ń tẹ̀yàn fi mọ́ bímọ náà nu ń gbẹ̀yàn bá darúgbó tó ti pé ọmọ lókù tí wọ́n mọ̀ pàṣẹ ẹnu ilé nílẹ̀ Yorùbá tá a ti wá ọmọ ní máa pàṣẹ tọmọ bá ti di wípé ọmọ náà ti di ó ti dẹni ààrẹ tán ìyá àti àwọn bàbá bá ti darúgbó kódà kí wọ́n fẹ́ ṣèpàdé nínú fámìlì àwọn ẹ̀gbọ́n náà wọ́n ó pé tó ìpàdé tá a fẹ́ ṣe ire o bó ni a ṣe ṣe o tó náà ìyá ti darúgbó ńgbà ìyá wa darúgbó tá a bá tí ò fi ṣẹ́ bí ilẹ̀ tẹnu ọmọ rí ọ̀ká pé mọ́mí ń tẹ̀ ń ṣe ìyọ̀dà girama bí ṣe mọ tó bá ní ọ̀pẹ bí ti rí wá bí ó ti rí fún gbogbo ọkùnrin tí wọ́n fẹ́ yàwó púpọ̀ ṣùgbọ́n tí wọ́n ń fìyà jẹ kan torí ìkejì bí ti rí nù bẹ́ẹ̀ ni aláàjì ń sọ pé ẹ̀rù tiẹ̀ wá ń bà wá báyìí o ṣá wá ṣẹ̀ nítorí a fẹ́ ìyàwó báyìí ṣá wá ṣẹ̀ nítorí a fẹ́ yín ni bọ́pọ̀lọpọ̀ yín ìyá tán ọkùnrin ọ̀jẹ̀nu bẹ́ẹ̀ ni ẹni ó fẹ́ràn obìnrin ní máa fẹ́ yàwó kan ẹni ó bá ti fẹ́ràn ara rẹ̀ ò lè fẹ́ yàwó kan tó bá fẹ́ kan ó jẹ́ ìyà láyé wọn gbọ́n paradise kó tún wá jẹ́ Christian ayé ẹ̀ máa rún do àtàn ló máa já ló máa padà jẹ́kan ẹ mọ́kọ́ ẹ̀ látàn bó ṣe máa rí nìyẹn pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n ti burú tán ti ń show bitterness face wọn nísìn nígbà tí àwọn kan sọ wípé àwọn ẹni yìí riffraff ni wọ́n wá ṣàkọ̀wé púùlù ìgbà tí ìyá kejì náà rojọ́ ṣe bó sọ pé akọ̀wé púùlù náà nìyá wá ṣe ó ní ìyá náà wá ṣe sẹ́kẹ́tìrì púùlù ni bàbá fẹ́ wọn ìgbà tí ìyá sì rojọ́ pé iṣẹ́ ni wọ́n wá ṣe ń bẹ̀ tó ṣe pé kìíní ṣe ń bọ́kọ̀ rẹ lọ́fíàn
tọmọ nítorí tó fi àgbàlagbà tí bá ń sáré nú ẹ̀kan bí nǹkan ò lè yá ọmọ lé nǹkan ṣé ń bá kọ yín lórí ìfihàn kì í sì ṣe kan lọ́fẹ́ ó tún fẹ́ méjì ó tún fẹ́ mẹ́ta ó tún fẹ́ kẹrin kẹ́ lè mọ̀ pé ó mí bísínẹ́sì gbogbo wọn sì ṣàbíamọ fún un èyí tó bímọ tó kéré jù ló bí mẹ́ta ẹlòmíì bí mẹ́fà nínú ọ̀yáhùn ìwọ nìkan wá jẹ gàba ó wá jẹ gàba ṣé yàrá ẹ̀ ní ìsìn ó wá jẹ gàba ìjẹ gàba tọkọ wá fún un ní ìsìn só ti torí ẹ̀ nífẹ̀ẹ́ ọkàn ṣebí so lórí ìwúkọ ẹ̀ torí èsìn bí gbìyànjú bá ń sìn kú adìẹ bí ó ti rí fún àwọn ọkùnrin tí wọ́n fẹ́ yàwó tí wọ́n ń fi ìyà jẹ kan torí ìkejì bẹ́ẹ̀ ni ẹni ó bá fẹ́ ìyàwó tá a bá ti fẹ́ kì í ṣe single kì í ṣe baby mama ẹ báyìí nísìn ẹ wà rí ìtọrọ ẹni ẹlẹ́ni ẹ máa fìyà jẹ nítorí pé ó ní ìyálé àwọn sòsàyẹ́tì ẹ máa ní kí náà lè fẹ́ kẹlẹ́kẹ sí gbogbo ẹ̀yin tẹ́ ń dókó ọkùnrin tí èso ọkọ yín gbogbo yín pátápátá porongodo yányán ẹ̀ ìṣèyàwó second wife third wife fourth wife ó bẹ́tà yín ẹni tá a bá ti tọrọ ẹ̀ kálukú fọwọ́ síbi tọ́wọ́ gbé tó bá jẹ́ number 2 number 3 or number 4 stay where you are ẹ̀ ń bá jẹ́ number 1 náà stay where you are ìwọ ọkọ tó fi ọ náà tó bá ti mọ̀ pé òtó gbangba sùn lọ yẹ òtàṣẹ ilé ẹ pa òtó yàwó kan control débi pé ó fẹ́ méjì fẹ́ mẹ́ta jókòó tẹyọ kan kó fìyà jí ọ tó fi kú bẹ́ẹ̀ ni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ń pàpà lọ́rọ̀ mi ẹni ọba ta bá tí ọba bínú kò ní dáa fún un ẹ bínú tẹ́ bá fẹ́ bínú ẹ bá fẹ́ bú mi kẹ́ ẹ bú mi kò sí nǹkan tó kàn mí tó bá ti fẹ́ yàwó jù kan lọ you have to take care of them equally bí ò bá tiẹ̀ lé equally at least mọ́ fìyà jẹ kan torí ìkejì èyí tó gbàṣẹ fún tó ní torí kọ́ lè nífẹ̀ẹ́ rẹ tó wá fi sọ́dọ̀ ẹ̀nu kò lè torí ẹ̀ nífẹ̀ẹ́ ẹni tí ó jọ tí ìbá ṣàṣẹ tí wọ́n fún ìyáhùn gbà náà ṣé ìyáhùn ṣé yóò ní agbára láti lọ wú òkú bàbá lẹ́yìn ọdún méje ṣé yóò lágbára láti lọ wú òkú bàbá lẹ́yìn ọdún méje gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ yàwó tẹ́ tọ́jú wọn irú ìyà tí bàbá ń gbèdé ń jẹ lẹ́ẹ̀mọ̀ jẹ bó tiẹ̀ jẹ́ pé yóò tọ́ sí bàbá hàn ìyọ̀tọ̀ sí bàbá nítorí bí wọ́n ṣe ròyìn bàbá wọn ẹ̀ ti rí pa kíkanjú tí ń ṣiṣẹ́ ni àwọn á ní £4.50 ni wọ́n ń ta sìmẹ́ǹtì ní 1912 nígbà tán fẹ́ kí lọ́kàn yàn kan yẹ tí wọ́n ń ta sìmẹ́ǹtì nígbà tẹ́ fọ́kọ kí ni bísínẹ́sì ti wá kan lu kankan yẹn ṣe bẹ́ẹ̀ ni tí wọ́n bá fẹ́ láàárọ̀ yìí ìtàn àárọ̀ yìí náà ní ọ̀pá kí lọ́kàn yàn kan tàn gbogbo ẹni ọba ti fẹ́ jogún kógún ìtànkítàn ní ọmọ pa bá ti mọ̀ pé ò lágbára láti lè kó stand gidigba pé tó bí mo ṣe fẹ́ ẹni mo fẹ́ kò lè ṣerú fún ẹ wọ́n wulẹ̀ fẹ́ yàwó kejì if not wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú òkú yín sórí àkàrà òkú yín báyìí wọ́n á wú sáàtàn ẹ̀rẹ́ ni tó jẹ́ ìyáálé ń bì tó lọ ṣèyàwó ń bòmí life happens tẹ́ẹ̀bà mọ̀ life mọ̀ happen ẹlòmíì ó fọ́kọ at the very early stage in life tó ọkọ ẹ̀ kú ó ní láti remarry tó dẹ̀ fẹ́ single mọ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ báyìí nísìn ọkùnrin tó bá rẹ́dì láti fẹ́ òun náà ló máa fẹ́ go and get a life tó bá jóbìnrin get a life of your own get your own career if you remove marriage from the life of some people that life will crash torí wọn ní life they don't have anything in their own name gbogbo ẹ̀ náà ọkùnrin nírú wọn náà máa ń kú nítorí ọkùnrin àwọn obìnrin tán ní life náà máa ń kú nítorí ọkùnrin ní wọn máa ń wúkọ ọkọ lẹ́yìn ọdún méje ní ó rèé dà sáàtàn when they don't have a life if you don build your own business build your career you build your own life wetin person do or wetin no do no fit move you ọkọ ẹ̀gbọ́n ti gbàgbéra kò ní rántí pé òun fẹ́ yàwó ilé ọmọ torí pé inú rí ọmọ dùn ní mìíràn bẹ́ẹ̀ tó bá ti fi òpó 100% right sọkùnrin kò ti ní sàtífíkẹ́ẹ̀tì okó ẹ̀ kò ti ní sàtífíkẹ́ẹ̀tì ayé ẹ̀ lọ́mọ wa ní ẹni ẹlẹ́nilá gbogbo wọn pátápátá àṣírí wọn mọ̀ tú ni má tàn ra ẹ tó bá ti jọ́kùnrin tó bá ti fẹ́ ìyàwó kejì mọ́ rò pé kí ìyàlé ó lè fẹ́ràn ẹ kó máa fi ìyà jẹ ìyàwó kejì ìyà ló máa jẹ o Ọlọ́run gbọ́ ìyà báyìí ló máa jẹ ẹ ṣeun.